wíwá tí Sunday Adéyẹmọ wá sí Èkó kọjá ẹ̀ pé Bariga ló lọ ṣe rí ẹ má jẹ́ ká torí pé kémi àti níjà ń sìn torí pé èdè àìyedè ti wà láàrin wa kí wọ́n máa pè lórúkọ tẹ́ kí n jẹ́ kò bọ́ sí i ń tá a bá ń fà ní ká fà ká yanjú ẹ̀ Yorùbá dẹ̀ sọ pé ààrẹ má jà kò sí ajá má parí ni ò dáa mo fẹ́ fi àsìkò yìí correct gbogbo ọmọ Odùduwà káàkiri ayé pé kò sí òye tí ń jẹ́ oyè Ọ̀ṣọ́ọ̀sì ẹ mọ̀ pé mi ò ní súnmọ́ èmi ò dẹ̀ ń fẹ́ ibi tá a máa ti fi gbá kan bọ̀ kan nínú olótùú kò sí ohunkóhun tí ó ń jẹ́ oyè Ọ̀ṣọ́ọ̀sì nílẹ̀ Yorùbá bá bí mi lérè pé kí n já o ẹ̀ṣá o bàbá. ṣẹ̀rí àkọ́kọ́ ó dàbí Ṣàngó ṣe mọ̀ pé Ilé-Ifẹ̀ ni Ṣàngó wà àmì ní Ọ̀rànmíyàn bí Ṣàngó ló ti jáde ká wá sọ pé oyè kan wà ń sìn Ọ̀rànmíyàn ni wọ́n ń pè kẹ́nìkan wá jẹ oyè Ọ̀rànmíyàn ṣe mọ̀ pé orúkọ ni bẹ́ẹ̀ ni orúkọ ni ọ̀rọ̀ ni wọ́n yàn gbogbo àwọn ọmọ Aláàfin nísìn tó bá máa pera wọn á ní àwọn ọmọ Ọ̀rànmíyàn wọn ò ní pé orí ìtẹ́ ààfin Ọ̀yọ́ ní Ọ̀rànmíyàn oyè Ọ̀rànmíyàn Aláàfin tìlú Ọ̀yọ́ ni wọ́n máa pè wọ́n wá pè ní ọmọ Ọ̀rànmíyàn Ọ̀rànmíyàn ọmọ Odùduwà kẹ́nìkan wá dìde sí kó wá ní òun jẹ́ Odùduwà ṣe mọ̀ pé orúkọ ni Odùduwà orí ìtẹ́ tí wọ́n jókòó sí ní ìtẹ́ Odùduwà nítorí kí ló dẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ Odùduwà lẹ́ni àkọ́kọ́ tó jókòó sí orí ìtẹ́ yẹn orúkọ Odùduwà àti àtàṣìmọ́ ìtẹ́ yẹn so gbogbo àwọn ọmọ ẹ̀ tán bá fẹ́ tán bá jókòó ń bẹ̀ tá bá máa àdírẹ́sì wọn a sọ wípé wọ́n jókòó lórí ìtẹ́ Odùduwà ìyẹn ni pé wọ́n jókòó lórí ìtẹ́ bàbá wọn kì í ṣe pé wọ́n wá sọ pé orúkọ bàbá wọn ni oyè tán jókòó lé lórí ṣe mọ̀ pé tán bá máa clarify oyè wọn wọ́n á ní Ọọ̀ni tìlé Ifẹ̀ now ká wá sọ pé irú ọba gangan ọba Ọ̀ṣun gangan ọba Mákin ọmọ tó bá wá tinú ilé yẹn jáde sí tó bá jẹ Ọọ̀ni tìlé Ifẹ̀ ká wá ní ó jẹ ọba ó wá sọ pé ó jẹ Ọ̀ṣun gangan ọba Mákin ṣe mọ̀ pé orúkọ bàbá wọn ni ṣe mọ̀ pé kí náà ti ń pè Ọbàtálá ó sì ní àrólé nílé Ifẹ̀ ṣe mọ̀ pé Ọbàtálíṣà orúkọ ni abọ́rẹ̀ Ọbàtálá àtàṣojú Ọbàtálá ló wà ká wá sọ pé èèyàn kan a wá fún ẹnìkan ní oyè ká wá pè oyè yẹn ní Ọbàtálá ṣó ṣeé ṣe orúkọ ni tí gbogbo wa bá máa sọ̀rọ̀ Ifá lẹ́nìí à sọ pé Ọ̀rúnmìlà àbí ǹjẹ́ gbọ́ láti ìgbà tán ti ń dárúkọ àwọn oyè Ọ̀rúnmìlà oyè tó ga jù ní oyè Àràbà Àgbọ̀ngbọ̀n àbí now follow by àwọn akápò Ifá ìkíní kan Ifá ìkíní kan Ọ̀pẹ ìkíní kan Ọ̀pẹ bọ́n ṣe máa tò wọ́n nìyẹn ààrí èèyàn tán máa sọ pé ó jẹ Ọ̀rúnmìlà ṣe mọ̀ pé orúkọ Ọ̀rúnmìlà ni orúkọ ẹ̀ yẹn Ifá yẹn ló wá àtàṣì gbogbo àwọn èèyàn papọ̀ mọ́ lábẹ́ Ifá yẹn láti wá mú àwọn oyè Àgbọ̀ngbọ̀n oyè kíní kan Ọ̀pẹ igbá kan Ọ̀pẹ Àràbà nǹkan àwọn akápò bẹ́ẹ̀ lọ kò séèyàn tó máa dìde ní mọ́sí kẹ́ irú Àràbà àgbáyé tó wà nífẹ̀ẹ́sì kó wá sọ pé òun jẹ Ọ̀rúnmìlà. níta ìwé ni pé orúkọ lásán ni. orúkọ ni Ọ̀ṣọ́ọ̀sì o. kò ń ṣe oyè. kì í ṣe oyè o Ọ̀ṣọ́ọ̀sì dàbí tá a bá fẹ́ sọ pé military intelligent ní ilẹ̀ Ifẹ̀ tí ọba bá fẹ́ lọ sí anywhere kí Ọọ̀ni tó débẹ̀ Ọ̀ṣọ́ọ̀sì ló máa kọ́kọ́ lọ á lọ wojú ilẹ̀ wò ṣé wàhálà wà ṣe mọ̀ pé tí president Nàìjíríà bá ń lọ bí kan sí àwọn security kan ti wà tó máa lọ ahead
under military intelligence àwọn èèyàn máa lọ bomb detector ó máa lọ under DSS national security láti ọ̀dọ̀ àwọn navy látọ̀dọ̀ àwọn air force látọ̀dọ̀ àwọn Nigerian army bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọlọ́pàá máa wà ń bẹ̀ kẹ́nìkan wá dìde nínú wọn gbà despite pé torí pé ó ti jẹ́ ọ̀gá àgbà jagunjagun kó wá sọ wípé àmọ́ jẹ́ sójà. mo jẹ sójà. oyè wà náà general wà kíní kan wà sergeant wà major general wà lieutenant colonel wà lieutenant general wà brigadier general wà. kò lè pé ránkì ẹ̀ ní sójà. gbogbo àwọn oyè yẹn pátápátá abẹ́ ìbò náà ti ń gbà sójà ni wọ́n. sójà. kò lè ní ránkì tẹ̀mí báyìí o. irú ẹ̀yà màṣà kíní kan yá commander kíní kan under air force náà ti ń jẹ yẹn admiral kíní kan navy ló nìyẹn respector kíní kan DSS kíní kan ASP kíní kan àti mọ̀pọ́lọ́pàá ni kéèyàn kan wá dìde sí kí respector general of police kó wá dìde sí kó ní mo jẹ ọlọ́pàá. àbí kò ní ránkì mi báyìí ránkì ọlọ́pàá ní ránkì mi. no ó lè sọ bẹ́ẹ̀. no kò ní sọ pé ránkì òun pé ọlọ́pàá ní ránkì òun ọba ní sergeant ní ránkì òun corporal ní ránkì. that is it. now ọ̀ṣọ́ọ̀sì jẹ́ olórí ogun tí ń tẹ̀lé ọba ẹlẹ́ṣọ́ ààbò ọba ní Ilé Ifẹ̀ operation náà ó ti gbé táìtù gbogbo ilẹ̀ Yorùbá dání pé kí náà ti gbé chief security officer ọba gbogbo ilẹ̀ Káàárọ̀ Òjíire ilẹ̀ kóòtù Òjíire ilẹ̀ Odùduwà. tó bá jẹ́ pé oyè ni ẹ máa ti gbọ́ wípé gbogbo àwọn Ọ̀ọ̀ni tó ti jẹ wọ́n á ti yan ẹnìkan sí ipò oyè yẹn. Ifẹ̀ ṣe mọ̀ wípé oyè kan wà nílé Ifẹ̀ Gbọ̀ǹkà oyè kan wà nílé Ifẹ̀ Àgòrò Abọ́gunbọ́ọ̀lù ṣe mọ̀ pé kò sí ìtàn jẹ́nu àwọn oyè yẹn. now bàbá wa tí wọ́n di ilé Ọbàtálá mú lẹ́ni ṣe mọ̀ pé oyè ìdílé Ọbàtálá nìyẹn kò sí bá ṣe fẹ́ fi Ọọ̀ni jẹ tí kò ní lu ọjọ́ márùn-ún tẹ́ḿpù yẹn tó bá fẹ́ jẹ Ọọ̀ni o pé wọ́n fẹ́ fi jẹ Ọọ̀ni o tó fẹ́ confam àṣọ ni ó gbọ́dọ̀ lu ọjọ́ márùn-ún yẹn kó pé mẹ́ inú ibi tó dẹ̀ wà yẹn náà ni ọ̀ṣọ́ọ̀sì yẹn wà òòṣà tó bí gbogbo ọ̀ṣọ́ọ̀sì tó ń bọ káàkiri gbogbo ayé ara ọ̀ṣọ́ọ̀sì tó ti ya wọ́n kúrò inú ibẹ̀ ló wà òun ni orí ọ̀ṣọ́ọ̀sì yẹn ni Ọọ̀ni máa ń gbé kiri tó máa ń gbé sínú kẹ̀kẹ́ pẹ̀lú aṣọ white tó máa bu ọtí lé lórí mind you ọ̀ṣọ́ọ̀sì tá à ń wí yóò tí kú o quote me anywhere bàbá wọ ní Ọ̀fífẹ́ wọn máa gbọ́ bá ṣe ń sọ yìí. ẹnu ẹja yẹn wà ilé ìtìfẹ́ máa dàrú o àtọ́jú tó ti ń jẹ́ àtúntò tẹ́niyẹn ti wà. tó ti lọ tó ti wà ọjọ́ ẹ̀mí ẹ̀ sì wà nù àfin ẹ̀mí ẹ̀ sì wà nù àfin ó ń gbé pẹ̀lú ọba nù àfin bẹ́ẹ̀ ó sì ń exist bírú yèyé mòru tí mo sọ fún ìkọjá tó bá ń rí àwọn èèyàn ò lè dá mọ́ ní ọjọ́ tó bá máa gbé jáde yẹn wọ́n jọ ń wọ́de ni ókè gbogbo ọtí tó máa ń dàlé lórí yẹn kò ṣe máa ṣàn sílẹ̀ lẹ̀ ẹ mọye kàtín símà tó máa ń bọ́ sórí ẹ̀ ṣe mọ̀ pé tó bá yẹ pé nǹkan tí kò ń ṣe pé ó ń mú lọ ni ó máa ṣàn lẹ̀ ni. now ṣe mọ̀ wípé ìjó kan wà tó ní máa jóńjọ́ yẹn tó máa ti jáde kó ònú ilé ọ̀ṣọ́ọ̀sì kan tó gbé bọ́ta ìjó yẹn bọ́ ẹ̀ẹ̀kan lọ́dún náà ni Ọọ̀ni máa jó nídìí àgbá yẹn ìjó yẹn náà máa lu kóso òòṣà tó ń lù yẹn ọ̀ṣọ́ọ̀sì kì í ṣe oyè orúkọ èèyàn kan particularly ni orúkọ tiẹ̀ tó fi ń pè ní ẹ̀ tó bá máa pe Ògún sí tó bá pè wọ́n á ní Ògúnláká ayé Ọ̀ṣìmọlẹ̀ ọ̀ṣọ́ọ̀sì náà ní àpèjá tiẹ̀ ọfà tó máa ń wà lọ́wọ́ ọ̀ṣọ́ọ̀sì yẹn àtàmátàsé ni ọ̀ṣọ́ọ̀sì assignment yẹ ní protection ilé ọba àti agbègbè ọba ṣùgbọ́n ìbànújẹ́ pátápátá ni
nígbà tèmi gan gbọ́ kíní ẹ̀ lórí program Lady K táwọn sọ pé ọba kan sọ, mo wá rí pé ẹni tó sọ̀rọ̀ yẹn, ẹni tó sọ pé ó sọ̀rọ̀ yìí, tèmi fúnra mi wò ó, mo rí pé inú ilé mi lọ̀rọ̀ ti ṣẹ̀ jáde. inú ilé yín. Bẹ́ẹ̀ni. ẹ ṣáà wò. So now wíwá tí Sunday Adéyẹmọ wá sí Èkó kọjá yàn pé Bàrígà ló lọ, ṣe rí, ẹ má jẹ́ ká torí pé kémi àti níjà ń sìn, torí pé èdè àìyedè ti wà láàrin wa, kí wọ́n máa pè é lórúkọ tẹ́ kì í jẹ́, kò bọ́ sí i. n ta bá ń fà ní ká fà ká yanjú ẹ̀. Yorùbá dẹ̀ sọ pé ààrẹ má jà kò sí, ajá má parí ni ò dáa. Mo fẹ́ fi àsìkò yìí correct gbogbo ọmọ Odùduwà káàkiri ayé pé kò sí oyè tí ń jẹ́ oyè Ọ̀ṣọ́ọ̀sì. Nígbà tí Ṣàngó fún rẹ̀ máa ń ṣígun